concert volume 2. Tọdún yìí tún máa kà sí àrà. Jẹ́ kí ohun gbogbo tí ó ń mí kí ó máa yin Olúwa. Àkòrí tọdún yìí. Èjìrí Adégbòdù ń bọ̀. Kíkẹ́ Olúṣẹ́gun Ajídára máa wá. Apọ́sítọ̀ Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Yétúndé ọba ńlá. Tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí tí wọ́n rógo lò lájọ máa fi yìn fọ́lúwa. Bàbá wa wòlíì àtolùṣọ́ àgùntàn Samson Olúwarótìmí Òjó. Ni wọn yóò máa gbà wá lálejò. Thursday, October 27th, 2022. Festival of Grace International Praise Concert Volume 2. Iṣẹ́ ìránṣẹ́ màmá wa lédè Evangelist Taiwo Adeola Ojo máa wáyé nínú gbọ̀ngàn ìjọ CAC Àgbàlá Ìtura agbègbè Fágbèsà Òṣogbo. Aago 9 alẹ́ la máa bẹ̀rẹ̀ sí ní rúbọ ìyìn ọpẹ́ ńlá. October 27, 2022. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ẹ o. Láti support iṣẹ́ ìránṣẹ́ yìí pé 080-3342-8950. Òkìkí Olúwa làwa máa wà fún o. Bẹ́ẹ̀ ni òkìkí Jésù Kristi òun náà ni a wà fún láti pò òkìkí Jésù kárí gbogbo ayé. Òun náà ni ètò títóbi agbára Ọlọ́run tó wà fún àyàn Ọlọ́run lógo tó ló ń tẹ̀síwájú lórí ètò títóbi agbára Ọlọ́run. Màmá wa Taiwo Ojo, màmá ti wà ń kalẹ̀. Màmá akínyìn káàbọ̀ sórí ètò. Nígbà tí mo jáde lẹ́ẹ̀kan mo rán àwọn ọmọ kẹrin on the 27 is our concert. Mo kí ló ń ṣẹlẹ̀ lọ́n the 27? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a máa ní concert wa ní on the 27th October. Oṣù tá a wà yìí gangan náà ni o. Lágbára Ọlọ́run. Ní ọjọ́ wo? Ní ọjọ́ Thursday tó parí oṣù tá a wà nú ẹ̀ yìí. Aago mélòó? Aago 9 alẹ́ ló máa bẹ̀rẹ̀ dilẹ̀ mọ́ nínú gbọ̀ngàn ìjọ CAC Àgbàlá Ìtura Òṣogbo. Àgbàlá Ìtura. Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun àyìn Ọlọ́run lógo. Níbo làgbàlá Ìtura wà? Àgbàlá Ìtura Òṣogbo wà ní àdúgbò Fágbèwésà lóṣogbo ń bí báyìí. Ire Olúwa ń bẹ lágbàlá. Ẹ máa bọ̀. Ire owó ọmọ àtẹ̀mí mímọ́. Ẹ máa bọ̀. Alágbàwí máa ń bẹ lágbàlá o. Ẹ máa bọ̀. Olúwa ṣeun àyìn Ọlọ́run lógo fún oore ọ̀fẹ́ ilé tí Ọlọ́run tó tún yọ̀ǹda fún wa tó mú kí àwọn màmá wa kan tún ṣe another concert. Kí ni tíìmù? Kí ohun gbogbo tó ní ẹ̀mí kó fìyìn fún Ọlọ́run. Ohun gbogbo tó ní ẹ̀mí. Bẹ́ẹ̀ni. Ìyìn sí Olúwa làwa máa pè sí o. Olúwa. Ìyìn sí Olúwa làwa máa pè sí o. Ìyìn sí Olúwa làwa máa pè sí o. Ìyìn sí Olúwa làwa máa pè sí o. Lọ́mọdé lágbà lọ́kùnrin àtobìnrin tó ń gbọ́. Ọba àwọn ọba máa ló ń pẹ́yìn ẹ̀ máa ṣe ṣàfihàn. Ọba àwọn ọba máa ló ń pẹ́yìn ẹ̀ máa ṣe ṣàfihàn o. Ìyìn sí Olúwa làwa máa pè sí o. Ìyìn sí Olúwa àyìn Ọlọ́run lógo. Ìyìn sí Olúwa náà ni à ń pè fún ní on the 27th of October oṣù yìí gangan. Wọ́n ní Thursday ló bọ́ sí. A bẹ̀rẹ̀ láti aago 9 alẹ́ títí di àárọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Àwọn wo ni ká máa retí mọ́mì? Lágbára Ọlọ́run àwọn tá a máa retí ń bẹ̀ àwọn Èjìrẹ́ Adégbòdù, King Ajídára, ọba ńlá láti Èkó àti Apostle Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Elijah. Ẹ ṣeun màmá wa Lady Evangelist Taiwo Adeola Ojo, àgbẹ̀ Ọlọ́run ga fún ìgbé ayé yín. À ń sọ̀rọ̀ lórí ohun gbogbo tó ní ẹ̀mí kó fìyìn fún Olúwa. Kí ni ẹ lè bá wa sọ ní ṣókí lórí ohun gbogbo tó ní ẹ̀mí láti fìyìn fún Olúwa? Ohun tá a lè sọ náà ni pé ohun gbogbo ní pàtàkì ìwọ èèyàn tó o jí tó rí pé o dìde bí alààyè ọkàn, a nílò láti yin Ọlọ́run. Nítorí pé àwọn kan jí wọn ò ní oore ọ̀fẹ́ àti gbọ́wọ́ tàbí láti gbẹ́sẹ̀. Ẹlòmíì ó máa la ẹnu ọ̀rọ̀ ò ní lè jáde ńbẹ̀. Ṣùgbọ́n wọ́n tí o ní gbogbo oore ọ̀fẹ́ yìí tó gbọ́wọ́ tó ṣe é gbé, omi orí ẹ báyìí orí mi, ó dẹ̀ gbé ẹsẹ̀ yẹn rọ̀ ẹ́ lọ́rùn láti gbé, o nílò láti yin Ọlọ́run. Ní gbogbo ọ̀nà tó o bá ti wòye pé ohun tí ènìyàn ń ṣe, ìwọ náà lórí ọ̀fẹ́ àti ṣe láì mú ìnira dání, Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀, o dẹ̀ nílò láti yin Ọlọ́run yẹn. Ní
gbogbo ìgbà ká máa yin Ọlọ́run torí pé kì í ṣe ipá wa àbí agbára wa òun ni pé a sùn láyọ̀ a sì jí láyọ̀ àtàlàáfíà. Màmá wa Lady Evangelist Taiwo Adeola Ojo wọ́n ní ká máa yin Ọlọ́run ní gbogbo ìgbà. Eléyìí náà ló sì mú ká gbé kọ́nsáàtì yìí kalẹ̀ pé ká yin Ọlọ́run láti alẹ́ títí di àárọ̀ gbọ̀n. Kí ni ètò ààbò ní ibi tí a ti fẹ́ yin Ọlọ́run yìí ní Àgbàlá Ìtura? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ètò ààbò wà ní oríṣiríṣi ọ̀nà tá a ti ṣe fún àwọn ènìyàn àti fún àwọn nǹkan ìrìnsẹ̀ táwọn èèyàn bá gbé wá. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ti ṣètò ààbò yẹn. Tó ẹ jẹ́ ká kọjá lọ sí òkè lọ́hùn ká tún gbọ́ nǹkan tí wọ́n fẹ́ fún wa láti òkè lọ́hùn. Evangelist Taiwo Adeola Ojo tuntun tẹ́ pẹpẹ ìyìn fọ́dún 2022 Festival of Grace International Praise Concert Volume 2. láti fòkìkí Jésù ìka gbogbo ayé o, òkìkí Olúwa làwa. Tọdún yìí tún máa kà sí àrà. Jẹ́ kí ohun gbogbo tí ó ń mí kí ó máa yin Olúwa. Làkòrí tọdún yìí. Èjìrí Adégbòdù ń bọ̀. Kíjọ Olúṣẹ́gun Ajídára máa wá. Apostle Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Yétúndé ọba ńlá. Tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí tí wọ́n rógolo lájọ máa fi yìn fọ́lúwa. Bàbá wa wòlíì àtolùṣọ́ àgùntàn Samson Olúwarótìmí Òjó ni wọn yóò máa gbà wá lálejò. Thursday, October 27th, 2022. Festival of Grace International Praise Concert Volume 2. Iṣẹ́ ìránṣẹ́ màmá wa Lady Evangelist Taiwo Adeola Ojo máa wáyé nínú gbọ̀ngàn ìjọ CAC Àgbàlá Ìtura agbègbè Fágbèsà Òṣogbo. Aago 9 alẹ́ la máa bẹ̀rẹ̀ sí ní rúbọ ìyìn ọpẹ́ ńlá. October 27, 2022. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ẹ o. Láti support iṣẹ́ ìránṣẹ́ yìí pé 080-3342-8950. Àyìn Ọlọ́run lógo, kìkì Olúwa òun ni àwa wà fún. Ṣé ẹ lè fún wa ní díẹ̀ lára àwọn orin tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn 27th October? Ó yá màámi. Yẹ́yẹ́ dá yẹ́yẹ́ ní sẹ́yìn mọ́ kálẹ́lúyà o. Wow. Mo dúpẹ́ àánú ṣètò tó ga fún mi o. Ẹ wá síbẹ̀ láti wá gbọ́ yòókù. Àánú la rí gbà, oore ọ̀fẹ́ Ọlọ́run alààyè ó náà ni a rí gbà lórí ètò Títóbi Agbára Ọlọ́run. Màmá wa Lady Evangelist Taiwo Adeola Ojo, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. A sì tún lérò pé ọ̀sẹ̀ tó ń bọ̀ ìṣìlọ́sẹ̀ méjì ṣe bí on the 27 ni ṣáàtún rí yín lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn èèyàn fẹ́ rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti pòkìkí Jésù kárí gbogbo ayé. Sọ àyìn Ọlọ́run lógo fún oore ọ̀fẹ́ eléyìí tí Ọlọ́run tó yọ̀ǹda fún wa lọ́sẹ̀ yìí lórí ètò Títóbi Agbára Ọlọ́run. A dúpẹ́ ọba tó ń bá wa ṣe, ọba tó ń jẹ́rìí títóbi agbára rẹ̀ tí kò dẹ̀ fi wá sílẹ̀. Màmá wa Túnráyọ̀ Ayàṣọlá àwọn ni olóòtú ètò Títóbi Agbára Ọlọ́run, ètò tí Ọlọ́run gbé kalẹ̀ láti kéde ìyìnrere Jésù Kristi kárí gbogbo ayé. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó ń wò wá, ojú tẹ́ fi wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi gbọ́ wá kò ní di. Ǹjẹ́ títí di ọjọ́ mẹ́jọ tá ti máa pàdé lórí ètò Títóbi Agbára Ọlọ́run. Dúpẹ́ Àyà Olúfẹ́adé ló ń dágbére fún yín lórí ètò lẹ́ni pé òkìkí Olúwa làwa máa wà fún, òkìkí Olúwa làwa máa wà fún. Màmí ẹ kọrin wákàtà fi kásẹ̀. Òkìkí Olúwa làwa máa wà fún o. Òkìkí Olúwa làwa máa wà fún o. Láti pòkìkí Jésù yìí ká gbogbo ayé. Láti pòkìkí Jésù yìí ká gbogbo ayé o. Òkìkí Olúwa làwa máa wà fún o. Ó dàbọ̀, ìyókù tó di ọjọ́ mẹ́jọ. Ọlá Òjó tuntun tẹ́ pẹpẹ ìyìn fọ́dún 2022 Festival of Grace International Praise Concert Volume 2. láti fòkìkí Jésù ìka gbogbo ayé o, òkìkí Olúwa làwa. Tọdún yìí tún máa kà sí àrà. Jẹ́ kí ohun gbogbo tí ó ń mí kí ó máa yin Olúwa. Làkòrí tọdún yìí. Èjìrí Adégbòdù ń bọ̀. Kíjọ Olúṣẹ́gun Ajídára máa wá. Apostle Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Yétúndé ọba ńlá. Tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí tí wọ́n rógolo lájọ máa fi yìn fọ́lúwa. Bàbá
bàbá wa wòlíì àtolùṣọ́ àgùntàn Samson Olúwarótìmí Òjó ni wọn yóò máa gbà wá lálejò. Thursday October 27th 2022 Festival of Grace International Praise Concert Volume 2. Iṣẹ́ ìránṣẹ́ màmá wa níbi Evangelist Taiwo Adeola Ojo máa wáyé nínú gbọ̀ngàn ìjọ CAC Àgbàlá Ìtura agbègbè Fágbèsà Òṣogbo. Aago 9 alẹ́ la máa bẹ̀rẹ̀ sí ní rúbọ ìyìn ọpẹ́ ńlá. October 27 2022 má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ẹ o. Láti support iṣẹ́ ìránṣẹ́ yìí pé 080 3342 8950.